àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. ṣòwò jíjẹ ni ká pe léyìn ní àbíranù, ṣé ìfẹ́ ni ká pe léyìn ní àbíradarada. àwọn kan tiẹ̀ ní obìnrin tí bá ń jowú ọkọ rẹ̀ wípé ó nífẹ̀ẹ́ rẹ̀ ní fi ń jowú rẹ̀. ọ̀dà náà ṣé wọ́n ní kẹ́ ẹ fìfẹ́ pa wá ní àbí ta ló nífẹ̀ẹ́ òṣì radarada. ẹ̀yin aráalé ti máa wò yín pé ibo ni Bàkórèdé bá wọlé lórí ètò lọ́jọ́ tèní. ọ̀rọ̀ yìí ká mi lára ni nígbà tí mo gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. ẹ gbọ́ ná kí ni ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ tí mo tún fẹ́ gbé sí etí ìgbọ́ yín lọ́jọ́ tèní. ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ máa bá mi bọ̀ lórí ètò. ìrírí ayé TV àwa ni bàbá. ẹ wò ó Bàkórèdé yín náà rèé lórí ètò, bàbá Àbẹ̀kẹ́ yín náà rèé lórí ètò. ohun ìfẹ́ SOMIDA yín gangan ló wà lórí ètò lọ́jọ́ tèní. àwọn kan tiẹ̀ ti ń bi mí pé kí ni ohun tí ìfẹ́ SOMIDA ẹ má wádìí rẹ̀. mo kí yín kú lé lọ́jọ́ tèní nílé lóko lájò àti lẹ́yìn òdì. àní nǹkan kan ń ṣẹlẹ̀ ń dúníyàn tá a wà yìí. gbogbo ẹ̀yin ìyàwó ilé ẹ súnmọ́ bí lọ́jọ́ tèní. gbogbo ẹ̀yin sísí mi tẹ́ ẹ̀ tí ìrẹ́lẹ̀ ọkọ ẹ̀yin náà ẹ súnmọ́ bí lọ́jọ́ tèní. ẹ tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ bí ní ìbéèrè kan náà. ẹ gbọ́dọ̀ ṣé ìwọ wà nínú kí ọkùnrin fẹ́ ìyàwó méjì mẹ́ta ni? ìbéèrè ni o, ẹ mọ̀ bá ń gbé yẹ̀wò nílé yín lọ́hùn-ún. ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ náà sórí atẹ́gùn yìí, ìṣẹ̀lẹ̀ yìí lágbára ó gbẹnu tán. mo sì ń bira mi lérè yín pé ṣé owú jíjẹ ni ká pe léyìn ní àbíranù? ẹ̀yin ará létẹ́ wà létí gbọ́. ojú àwọn oníyàwó méjì mẹ́ta máa ń rí tó nínú ilé o. ẹ wá jẹ́ ká fi eléyìí ṣàríkọ́gbọ́n ká fi ṣàwòṣe lórí ìkànnì yìí lọ́jọ́ tèní. mò ń bọ̀ mi tí dé. ìrírí ayé TV àwa ni bàbá. àníṣe àwa ọkùnrin lẹ́kọ̀ọ́ tá a fi ń bóbìnrin gbé nínú ilé ni àbí àwọn obìnrin ni wọn ò lẹ́kọ̀ọ́ lé ọkọ? àwọn ìbéèrè mi ti ń pọ̀ lórí ètò yìí lọ́jọ́ tèní. ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ dáhùn àwọn ìbéèrè yìí, ẹ lè mọ fi ránṣẹ́ sórí nọ́mbà ohun ìfẹ́ SOMIDA lọ́yọ̀ kọ̀ọ̀kan, gbogbo rẹ̀ náà ní sì máa rí lórí WhatsApp. ṣé àwa ọkùnrin ní ẹ̀kọ́ bá a ti ń bá obìnrin gbé nínú ilé ni àbí àwọn obìnrin ni wọn ò lẹ́kọ̀ọ́ lé ọkọ? torí tá a bá wà àárín ìlú lénìí, tá a bá bọ́ sáàárín ìgboro lénìí, àìmọye obìnrin ọlọ́mọ ọ̀kan, ọlọ́mọ méjì, ọlọ́mọ mẹ́ta tí wọ́n ń jùdí káàkiri tí wọn ò sí nílé ọkọ. tó o bá rí tí wọ́n ń yí lọ bí odó òyìnbó láàrin ìlú báyìí, ó mọ̀ lérò yín pé bóyá wọn ò tí ì lọlé ọkọ ni. àmọ́ tó o bá ṣèwádìí, wàá wá rí yín pé ẹlòmíì ti bímọ méjì, ẹlòmíì ti bímọ mẹ́ta nínú wọn. síbẹ̀síbẹ̀ wọn ò sí nílé ọkọ. òun ló mú mi bẹ̀rẹ̀ yín pé ṣé àwa ọkùnrin ní ẹ̀kọ́ bá a ti ń bóbìnrin gbé nínú ilé ni àbáwọn obìnrin ni wọn ò lẹ́kọ̀ọ́ lé ọkọ? ìṣẹ̀lẹ̀ tí mo gbọ́ tí mo fẹ́ náà sórí atẹ́gùn yìí, ìṣẹ̀lẹ̀ ní gbèríko kan tó súnmọ́ ìlú Àjàṣẹ́ níbí yìí, ìyẹn ní etí ìlú Àjàṣẹ́ níbí yìí ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. ẹ ti máa wò yín pé irúfẹ́ gbèríko wo nìyẹn? ṣé gbèríko tó wà nílùú Àjàṣẹ́ ni? gbèríko ń bẹ nílùú Àjàṣẹ́. bá a bá súnmọ́ àwọn Vakan, àwọn Àkúrómìsìrìtì, gbogbo ẹ̀yin ti bẹ̀ Àkúrómìsìrìtì ti ń lajú díẹ̀díẹ̀ nísìn o. àbí a súnmọ́ àwọn Virginia, àwọn Tánmẹ̀, àbí àwọn Àgbọ̀gbẹ́, àbí àwọn Hẹ̀vì, àbí kí n mú Jìgbé lọ́dọ̀ tiwa ń bí yìí títí fi wá Apàmẹ̀ lọ́hùn-ún. àwọn gbèríko tó súnmọ́ ìlú Àjàṣẹ́ rèé. ọ̀kan nínú àwọn ìlú yìí ni ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ yìí ti ṣẹlẹ̀. ìyẹn ló mú mi wá sí orí ètò lọ́jọ́ tèní. ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ gan-an? mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún. ìrírí ayé TV àwa ni bàbá. àní arákùnrin kan ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí o. arákùnrin yìí elédè kejì ni, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yìí pé èdè mẹ́ta là ń sọ nígboro ìlú Àjàṣẹ́: èdè Yorùbá, èdè Ègùn àti èdè olóyìnbó. arákùnrin tá à ń sọ yìí elédè Ègùn ni. arákùnrin yìí ti níyàwó, bẹ́ẹ̀ ni ìyàwó yìí ti bímọ ẹyọ kan fún un. arákùnrin yìí iṣẹ́ ọlọ́kadà ní í ṣe nígboro ìlú Àjàṣẹ́, ìyẹn zémijàn, ṣé bẹ́ẹ̀ lẹ máa ń pè é. arákùnrin yìí ìlú Àjàṣẹ́ yìí náà ló gba ìyàrá kan àti ọ̀dẹ̀dẹ̀ kan sí, tóun àtìyàwó àtàwọn ọmọ sì ń gbé bẹ́ẹ̀. ìsìn ṣàwòjọ ó ralẹ̀ sí gbèríko kan nínú àwọn gbèríko tá a kà wá lọ yìí.
bóyá Virginia àbí tánmẹ̀ àbí àgbọ̀gbẹ́ àbí jìgbé àbí àprómìsìrìtì ẹ bá mú kan níbẹ̀. Arákùnrin yìí ralẹ̀ yìí síbẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní kọ́ ìyàrá kan ọ̀dẹ̀dẹ̀ kan sórí ilẹ̀ tá à ń sọ yìí. Kí ló wá ṣẹlẹ̀ tá a fi fẹ́ na ọ̀rọ̀ yìí sétí ìgbọ́ lọ́jọ́ tèní? Mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní arákùnrin tá à ń sọ yìí ó parí ìyàrá kan ọ̀dẹ̀dẹ̀ tí ń kọ́ sórí ilẹ̀ yìí ó sì mú ìyàwó àtọmọ rẹ̀ wọ́n kó lọ sínú ilé yìí. Ibi tó kọ́lé yìí sí kì í ṣe inú igbó bẹ́ẹ̀ náà torí pé àwọn èèyàn ti wà ládùúgbò yìí ilé ti yí wọn ká. Arákùnrin yìí wá sọ fún ìyàwó rẹ̀ yìí pé àwọn nǹkan tí ń tà yìí kó mọ tà á níwájú ilé yìí torí tó bá lóun tún fẹ́ mọ wá ìgboro ìlú àjàṣẹ́ láti mọ wá ta àwọn nǹkan wọ̀nyí owó tí ó mọ ná lọ tí ó mọ ná bọ̀ àti ń pé wàhálà ọmọ ta ni ó mọ ṣe. Ìyàwó yìí jẹ́wọ́ ń ta àwọn nǹkan wọ̀nyí níwájú ilé yìí. Ẹ̀yin ará ilé tẹ́ wà létí ìgbọ́ arákùnrin onízèmíjàn ọlọ́kadà yìí ó mọ̀ fún obìnrin míì lóyún lójijì o. Òjijì ni ọmọbìnrin míì pè yín pé eré ipá táwọn ṣe lọ́jọ́ kìíní àná ó mọ̀ ti doyún o. Ọ̀rọ̀ bá dé hùn ọwọ́ la fẹ́ fi jẹ báyìí. Ebi tí wàhálà ti ń rúgbó bọ̀ rèé o. Gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ àwọn obìnrin pé wọ́n yìí fẹ́ gbọ́rúfẹ́ gbólóhùn yìí ṣe ti rárá. Wàhálà rúdé ẹ̀ wá bí mi pé kí ló ṣẹlẹ̀ ni. Gbogbo ẹ̀yin ìyàwó ilé gbogbo ẹ̀yin sísí mi àní ẹjẹ́ àfẹ́yìkọ́gbọ́n ká fi ṣàwòṣe lọ́jọ́ tèní. Mò ń bọ̀ mi tí dé. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní bí ìyàwó ilé arákùnrin yìí ṣe gbọ́ pé ọkọ rẹ̀ fún obìnrin míì lóyún ló bá gbaná jẹ ipe láéláé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ òun ò tiẹ̀ lè gbà rárá ni. Ìsítọ́lọ́hún ti wá kọ́lé fún àwọn ló fẹ́ wá lọ gbéyàwó mi wá káwọn mọ́lẹ̀. Ẹ mà gàn yín gbọ̀mọ́ kàí bẹ́ẹ̀ kọ́ lẹ mọ́ sọ èdè gùn yín gbà dé àwùgbà ọ̀dìn ajáńzé àsìdè bò wá oyè yín ó wù mí kí n ṣètò ìsédè gùn àmọ́ ẹ jẹ́ kí n mọ sọ sédè Yorùbá tí mo gbọ́ dáadáa. Ni arákùnrin yìí bá gba ilé fún ìyàwó yìí láàrin ìgboro ìlú Àjàṣẹ́ ní àdúgbò kan. Ṣé kí n dárúkọ àdúgbò yìí àbí kí n bò ó láṣìírí? Ọ̀dà náà bóyá àdúgbò Kọ́kọ́yẹ àbádúgbò Kaṣí àbágbòkú àbí Saint-Pierre lọ́hùn àbágàtà ẹ̀sà àti mú kan níbẹ̀. Ó gbalé síbẹ̀ fún ìyàwó yìí. Ìyàrá kan ọ̀dẹ̀dẹ̀ kan náà ló gbà fún un kó má bàa já sí pé ó gbalé tó dára jù fún ìyàwó kejì yìí. Lẹ́yìn ilé tó gbà fún ìyàwó kékeré yìí ẹ wá bí mi pé ìgbésẹ̀ wo ni ìyàwó ilé yìí gbé. Àní ṣówú jíjẹ ni ká pe léyìí ni àbí rádaràda. Mò ń bọ̀ mi tí dé. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní bí ìyàwó ilé yìí ṣe gbọ́ pé baálé rẹ̀ gbalé fún ìyàwó kékeré yìí nígboro ìlú Àjàṣẹ́ ló bá yarí kanlẹ̀ fún baálé rẹ̀ pé ìwọ gbé mi wá sínú oko ń bí yìí ó wá lọ gbalé sígboro fún ìyàwó kejì àbí kò jọ rárá èmi gan yìí fẹ́ gbé nínú igbó yìí mọ́ àfi kó lọ gbalé fèmí náà láàrin ìlú torí yìí lè gbé nínú oko yìí mọ́. Ni arákùnrin yìí bá sọ fún ìyàwó rẹ̀ pé ìyìn lè kọ́lé kalẹ̀ kí n tún mọ lọ sanwó ilé méjì láàrin ìlú lọ́hùn-ún. Ó dá tí n bá lọ gbalé fún wọn náà láàrin ìgboro lọ́hùn-ún nísìn ilé tá a kọ́ kalẹ̀ síbi ta ló fẹ́ mọ gbénú rẹ̀ ìwọ mọ gbé bí. Arábìnrin yìí yarí kanlẹ̀ ń gbé rárá sẹ̀ èmi gan fẹ́ lọ gbé àárín ìlú ni ìyìn lè gbé níbí yìí. Ni arákùnrin yìí bá ní ọ̀dà ṣé nǹkan tó fẹ́ nìyẹn? Ó ní bẹ́ẹ̀ ni nǹkan tóun fẹ́ nìyẹn àfi kó lọ gbalé yìí fẹ́ gbé nínú igbó yìí sẹ́ wà lọ gbalé fún mi sáàrin ìlú. Arákùnrin yìí ló bá wá owó ilé jọ ló lọ gba ilé kan sáàrin ìgboro ìlú Àjàṣẹ́ fún ìyàwó kejì yìí. Ilé tí wọ́n kọ́ wá gbófò kò sẹ́yàn kan tí ń gbé bẹ̀. Arákùnrin yìí wá lọ bá ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí ìyẹn tó ṣẹ̀ṣẹ̀ fún lóyún yìí. Ó bá a sọ̀rọ̀ yín pé nísìn ilé tí mo kọ́ wà ńlẹ̀ lásán lọ́hùn-ún ìsàlẹ̀ mọ sanwó ilé méjì láàrin ìlú ń bí kí ilé tá a sì fowó ara wa kọ́ kó wà lọ́fẹ̀ẹ́ lọ́hùn-ún. Ọ̀dà ṣé wọ́n sàlẹ̀ mọ lọ gbọ́hùn-ún kí owó ilé sísan lóṣù lè dínkù fún mi nì. Ìyàwó kékeré yìí ni kò sí wàhálà àwọn èèyàn sá wà ládùúgbò lọ́hùn-ún ó ní ilé ti yí wa ká kì í ṣe inú igbó bẹ́ẹ̀ náà. Ìyálé rẹ̀ kàn ní lọ́wọ́ ni ló fi lóhùn ò lè gbọ́hùn-ún. Ní ìyàwó kékeré yìí bá jẹ́wọ́ yín pé kò sí wàhálà
ni wọ́n bá kẹ́rù ìyàwó kékeré yìí ni wọ́n kó lọ síbi tí arákùnrin yìí kọ́lé sí. ṣùgbọ́n nígbà tí ìyálé yìí gbọ́ pé ìyàwó tuntun yìí ti kó lọ lé ọkọ tí ọkọ yìí kọ́ sí gbèríko yìí, ẹ wá bi mí pé ìgbésẹ̀ wo ló gbé. náà ni mo fi ń bi í lérè yín pé ṣó sì nífẹ̀ẹ́ ọkọ yìí lóòótọ́, torí ẹ mọ́ ń sọ yín pé obìnrin tí bá ń jowó ọkọ ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ni. ṣé ìfẹ́ ni ká wá pe léyìí àbí rádaràda? mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Ìrírí Ayé TV, àwa ni bàbá. àní bí ìyálé yìí ṣe gbọ́ pé orogún rẹ̀ ti kó lọ́nú ilé tuntun ní gbèríko yìí lọ́hùn-ún ló bá tún gbaná jẹ o, wípé láéláé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ ní ilé tóun àti ọkọ tòun kọ́. ṣó mọ̀gbà táwọn ń ru yẹ̀pẹ̀ sínú ilé yìí ni? ṣó mọ̀gbà táwọn ń lọ pọnmi fún àwọn bíríkìlà yẹn àwọn màásàn tí wọ́n ń kọ́lé yìí ni? ló fi wá kẹ́rù rẹ̀ lọ́bẹ̀. ló bá pe ọkọ rẹ̀ ló sọ fún yín pé òun fún ìyàwó rẹ̀ ní ọjọ́ 3 kó fi kó jáde kúrò nínú ilé yẹn bí ò bá fẹ́ wàhálà. ó ní lẹ́yìn ọjọ́ 3 tí ò bá kó jáde kúrò nínú ilé yẹn ohun tójú rẹ̀ bá rí kó fara mọ́ ni. ẹ̀yin ará ilé tẹ́ wà létí gbọ́. ọjọ́ 1 lọ, ọjọ́ 2 lọ, ọkọ yìí pe àwọn mọ̀lẹ́bí rẹ̀, ó pè wọ́n jókòó, ó ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wọn lẹ́kùnrẹ́rẹ́. àwọn mọ̀lẹ́bí pé arábìnrin yìí wọ́n kìlọ̀ fún yín pé kó sọ ìwà agbẹjẹmọ́wọ́, ipe ṣó fẹ́ pa ọkọ rẹ̀ ni. kí nìdí gan tí fi ń dọkọ rẹ̀ láàmú? kí n mọ́ fọ̀rọ̀ yìí gùn. ẹ̀yin ará ilé, ọjọ́ 3 tó fún ìyàwó kékeré yìí mọ̀ pé o, ìyàwó kékeré yìí òun múra ó lọ ilé ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò oyún inú rẹ̀. nígbà tí sì ń lọ ilé ìwòsàn yìí, ó tilẹ̀kùn lé. ọkọ gan ti gbé ọ̀kadà rẹ̀, ó ti bọ́ sáàrin ìgboro láti wá owó lọ. ṣàdédé làwọn ará àdúgbò ni wọ́n bá rí ìyálé yìí tó wá àdúgbò yìí. bó ṣe dé àdúgbò yìí wọ́n kúkú ti mọ̀ tẹ́lẹ̀. wọ́n ní ìyá Gloria, màmá Junior, ẹ̀yin náà ti mọ̀ àwọn ará Ègùn ni. àzáyàtọ̀ dògbójà ẹ̀jì kàwé bẹ́ẹ̀ kọ́lẹ̀ mọ́ wí mi máa tẹ́sọ́ wá kàtí èbà ètẹ̀ mi yìí fi díẹ̀ òbí lọ́lo. wọ́n sàsọ Ègùn náà àwọn ará àdúgbò wọn kíra wọn dáadáa. wọ́n sì rí pé arábìnrin yìí ó fa bìdán ìyẹn kẹ́ẹ̀gì kan lọ́wọ́. mọ́ wá bí mi pé kí ló wá ṣe nínú ilé yìí, kí ló wá ṣe ládùúgbò yìí? kẹ́ẹ̀gì tí ń bẹ lọ́wọ́ rẹ̀, kí ni ń bẹ nínú rẹ̀? nǹkan bẹ ń dúníyàn tá a wà yìí. ṣòwò jíjẹ ni ká pe léyìí àbí ranù? mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV, àwa ni bàbá. àní arábìnrin yìí ó dá àwọn ará àdúgbò lóhùn dáadáa yín pé òun tiẹ̀ fẹ́ wá mú nǹkan ni. àwọn ará àdúgbò ni tata máa hó gbé mọ̀ èyí dò tó hó. wọ́n ní ìyàwó kékeré yìí ò sí nlé pé ó lọ lé ìwòsàn. wọ́n sọ bẹ́ẹ̀ sédè Ègùn fún arábìnrin yìí. ó ní máa tẹ dóhódé màjá bí ọ̀họ̀ mẹ́ ǹjá zéǹdédò ọgódò kí n sọ sédè Yorùbá fún yín. ó ní kò sí wàhálà, òun gan ò tiẹ̀ fẹ́ wọlé tẹ́lẹ̀, òun kàn fẹ́ mú nǹkan lẹ́yìn ìkùlé ni wọ́n bá fi arábìnrin yìí sílẹ̀ ló bá wọnú ìpákà yìí, torí wọ́n ti ṣe kinní kan wọ́n fi yípo lé wọn ká. bó ṣe wọnú rẹ̀ báyìí, àṣé kẹ́ẹ̀gì ìyẹn bìdán tó gbé dání yìí, epo pẹtiró ní bẹ́nu rẹ̀, ṣé ẹ̀sán sílẹ̀ mọ́ ń pè é, òun ní bẹ nínú rẹ̀. àṣé bó ṣe wọnú ilé yìí ló bá bo epo yìí yípo ilé náà ká. òjijì làwọn èèyàn gbọ́ gbàù tíná sọ nínú ilé yìí. kábíyèsí Ọlọ́run, ní ilé tí ọkọ rẹ̀ jìyà gbogbo owó ọ̀kadà tó ṣe láàrin ọdún 4-5 tó fi kọ́ ilé yìí, arábìnrin yìí sì sọná sínú ilé yìí. èrò náà yìí táwọn èèyàn gbọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ gbà wá o, ó ṣe kú kàwé bẹ́ẹ̀ kọ́ lẹ́ mọ́ ń wí. wọ́n sá pariwo. gbogbo ìgbà tí wọ́n fi ń pariwo yìí, ìyàwó yìí ó ti gbọ̀nà ẹ̀yìn, ó ti lọ kúrò nínú ìlú yìí, ó ti lọ kúrò ládùúgbò yìí, èèyàn kan ò tiẹ̀ mọbi tó gbà. ẹ̀yin aráalé, nígbà tí ọkọ yìí máa fi padà débẹ̀, omijé ń dà lójú rẹ̀ báyìí, kò mọ nǹkan tó lè ṣe. gbogbo ẹrù ìyàwó kékeré yìí, gbogbo rẹ̀ ló ti jóná mọ́nú ilé yìí, àfi aṣọ tó wọ̀ tó fi lọ ilé ìwòsàn nìkan ló kù lára rẹ̀. ẹ̀yin aráalé, ìṣẹ̀lẹ̀ gbomi lójú èèyàn. Ìrírí Ayé TV, àwa ni bàbá. di bá a ti ń sọ̀rọ̀ yìí, wọn ò tí ì mọbi tí arábìnrin yìí há sí o. àti ẹ̀ mọbi tó gbé ọmọ rẹ̀ kan ṣoṣo tó bí yìí, àmọ́bi tó gbé e sí. torí wọ́n ti délé ibi tí ọkọ yìí gbà fún un láàrin ìgboro ìlú Àjàṣẹ́. wọ́n bá ilẹ̀kùn ní títìpa ni. nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ̀rù bà mí púpọ̀. náà ni mo fi ń béèrè yín pé ṣé owú jíjẹ ni
àbí ìranù. Ẹgbọ́n náà ṣé ìwọ wà nínú kí ọkùnrin fẹ́yàwó méjì mẹ́ta ni? Ṣé àwọn ọkùnrin ni wọn ò lẹ́kọ̀ọ́ bá a ti ń bóbìnrin gbé nínú ilé ni? Àbáwọn obìnrin ni wọn ò lẹ́kọ̀ọ́ ilé ọkọ? Gbogbo kinní yìí ni mò ń rò sọ́tún mò ń rò sósì látìgbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ yìí. Mo ní ó yẹ kí n gbé ọ̀rọ̀ yìí wá sórí atẹ́gùn fẹ́yìn aráalé, pàápàá jùlọ àwa ọkùnrin, ká lè rí ẹ̀kọ́ kan sí ìkejì nínú rẹ̀. Ju gbogbo rẹ̀ lọ, oníyàwó kan kò ní fẹ́ méjì, ẹni tí ó fẹ́ ẹyọ kan kò ní fẹ́ mẹ́ta, ẹni tí ó sì fẹ́ mẹ́ta kò ní fẹ́ méjì kó dúró. Àkọọ́lẹ̀ kálukú ó ti ń bẹ lọ́wọ́ rẹ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Gbogbo ẹ̀yin obìnrin ẹ dákun ẹ fún àwọn ọkọ yín ní sùúrù. A mọ̀ yín pé ẹ nífẹ̀ẹ́ wọn lóòótọ́ ṣùgbọ́n ẹ mọ́ fìfẹ́ fi pa wọ́n. Irúfẹ́ eléyìí tó gbé àwọn ìgbésẹ̀ báyìí, ṣáà tó lè sọ yín pé ìfẹ́ ọkọ rẹ̀ ló ní báyìí. Àfi k'Ọlọ́run kó ṣàánú ẹ̀yin obìnrin kó gbà àwa ọkùnrin lọ́wọ́ yín. Ẹ wò ó, ẹ já pàdé lórí àkọ́tún ètò ìyẹn ìtàn gbáǹkọ́gbè tá a bẹ̀rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí, ìyẹn lórí ìkànnì tá a wà yìí. Ọmọdé nínú àjàalẹ̀. Kí ni ọmọdé wá dénú àjàalẹ̀? Báwo ló ṣe gbà nínú àjàalẹ̀? Àwọn wo gan ni wọ́n ní àjàalẹ̀ yìí? Kí ni wọ́n ń ṣe nínú àjàalẹ̀ yìí? Gbogbo ẹ̀ á bẹ̀rẹ̀ ìtàn yìí ní kòpẹ́kòpẹ́ lórí ìkànnì yìí. Ẹ kú ojú lọ́nà, ẹ tẹ ibi tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ìyẹn ni ò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí, nọ́mbà mi lẹ̀ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ́ fi léyìí ṣe lọ lọ́jọ́ tèní, mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀ ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò, ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o. Muhammadu Akọ́wọ́dé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, sẹ́ríkì ọlọ́pọlọ #1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kìí ṣe ti kú kìí ṣe tàrùn. Ìpàdé mi àti ó tún dé ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún máa ń pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Àgbàlẹ́tù ọmọdé lawó, Ìrírí Ayé TV, àwa làgbà.